Yoruba Gidi TV. Wọ́n fẹ́ kí omi ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu torí ọ̀nà tí àwọn Fúlàní gbà wọlé ní àkọ́kọ́ tó fi wá kó ogun jà wá kò sẹ́ni tó mọ̀ òru ni wọ́n wá. Wọ́n bá bẹ̀rẹ̀ sí trace láti ìlú IGBOORA pé wọ́n ní àwọn báyìí kan ti wọlé o, wọ́n fẹ́ tó bí 100 tó ti wọlé. Pé wọ́n gun ọ̀kadà bí 100. Wọ́n bẹ̀rẹ̀ sí sáré gbalagbalagbala gbogbo àwọn ọdẹ káàkiri, wọ́n ti fọ́n káàkiri gbogbo inú igbó. Wọ́n ti ń dé ṣẹ́gun, wọ́n ti gba bíbá yìí lọ. Wọ́n wá trace wa dé ìlú IDERE. Ìgbà tó wá dé ààfin kábíyèsí, wọ́n bá machine bẹ̀, wọ́n ra àwọn èèyàn wọn. Àwọn kan náà tún ti wọnú igbó lọ báyìí, gbogbo inú igbó tó wà bí báyìí. Òun náà ni security wà lọ. Ní bí ọdún méjì sẹ́yìn, kò sẹ́ni tó lè sùn, tó lè díjú rẹ̀ méjèèjì. Nítorí pé ó fẹ́ ṣe pé kò sí ní gbogbo Ìbàràpá méjèèje yìí tí àwọn darandaran tí wọ́n ń pè ní Fúlàní àti àwọn agbésùmọ̀mí tí wọ́n ń gbé àwọn èèyàn tí wọ́n ń pa àwọn èèyàn. Yoruba Gidi TV. Ọlọ́run ò gbólójú rẹ̀ wà. Ọlọ́run ò gbólójú rẹ̀ wà. Ìlú wo gbọ́dọ̀ dìlú ìbẹ̀rù bójò. Ìlú wo gbọ́dọ̀ dìlú jáyàjáyà. Ìlú ìfọ̀kànbalẹ̀ nílùú wa yìí gbọ́dọ̀ jẹ́. Ọlọ́run ò. Ilẹ̀ Yorùbá. Àwọn tí wọ́n sá èlùbọ́ sẹ́bàá ọ̀nà òjò fẹ́ rọ̀, wọ́n ń ka àwọn èlùbọ́ tí wọ́n sá. Àwọn èlùbọ́ tí wọ́n sá ni wọ́n ń ká yẹn o. Àwọn màálù wọn ni wọ́n ń dà nínú oko yìí o. Bẹ́ẹ̀ bá ń wò dáadáa, ẹ rí i pé inú oko Yorùbá rèé. Ẹ rí i pé wọ́n kọbè lọ rẹpẹtẹ síbẹ̀. Nínú oko ebeun làwọn màálù wọn ló ti ń jẹ yìí o. Àwọn ọ̀nà yìí ni wọ́n ròyìn pé ó gbẹgẹ́ púpọ̀ nítorí wípé ọ̀nà yìí ni àwọn Fúlàní ti máa ń ṣọṣẹ́ wọn. Ọ̀nà yìí bó ti dáa tó yìí, ó jẹ́ ọ̀nà tí àwọn ẹlẹ́kẹrú tá ń sọ̀rọ̀ nípa èyí Fúlàní adaranjẹko tí wọ́n ti pa ọkọ̀ olóyún níjò níyìn bẹ́ẹ̀ bá rántí. Ọ̀nà yìí ni ọ̀nà IGBOORA àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n o, ohun tí wọ́n sọ fún wa bá a ṣe ń bọ̀, torí wọ́n ròyìn pé ọ̀nà yẹn léwu, ṣùgbọ́n tí wọ́n sọ fún wa bá a ṣe fẹ́ máa mú ọ̀nà bí ìpọ̀n ó ní wípé àwọn ọlọ́pàá pé wọ́n ti pọ̀ dáadáa lójú ọ̀nà yìí. Wọ́n ní wọ́n fi ra wọn sọ̀dọ̀ káàkiri lójú ọ̀nà yìí ni. Àti mọ́nà pọ̀n à ń lọ sí ìlú IGBOORA báyìí, àbí ṣe bí ìlú IGBOORA ibẹ̀ là ń lọ báyìí wẹ́rẹ́wẹ́rẹ́. Ọ̀nà yẹn rèé o, ẹsẹ̀ ògbèjì lọ́nà ọ̀hún. Bẹ́ẹ̀ bá ṣàkíyèsí, odò kan wà tí a gbà kọjá àti wine up ni ò jẹ́ rí. Kí ló kọ odò yẹn náà? Àmọ́ ọkọ̀ tó odò yẹn ń jẹ́. Ṣùgbọ́n láìpẹ́ a máa tó dé IGBOORA. A wà nínú ìrìn àjò. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń láǹfààní láti máa wò yìí o. Tó a nígbàgbọ́ pé Èdùmàrè ọba afàṣẹ sọ̀rọ̀ yóò ṣàlábò lórí wa nínú ìrìn àjò eléyìí tí à ń rìn yìí. Yóò yẹ wá, kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Tírélà náà ń bọ̀ ẹ̀kọ́ mọ́ inú ìdúgbò náà.
dá padà wálẹ̀. Ṣé ti mú? Ẹ dá padà wálẹ̀. Àwọn lè rí mi ọ̀ṣẹ̀ mi ṣù. Agbègbè tá a wà yìí ni wọ́n ń pè ní Ṣẹ̀kẹ̀rẹ̀ lópòpónà tó lọ sí IGBOORA. Ṣé ẹ sì mọ̀ wípé oríṣiríṣi ìsọfúnni ńlá ti rí gbà nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ níbí nítorí pé ó jẹ́ agbègbè táwọn àgbẹ̀ tí wọ́n pọ̀ sí tí wọ́n ti ń ṣiṣẹ́. Bẹ́yìn náà bá wọ̀ tún wò sí ẹ rí wípé igbó ló lọ sálálú yìí. Èyí ni àwọn ẹlẹ́kẹrú ẹni bíi ìkà ẹ̀dá fi ń bojú láti ṣiṣẹ́ láabi lóòrèkóòrè. Ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run wípé bí wọ́n ṣe ń ṣiṣẹ́ láabi wọn tó àwọn ẹ̀ṣọ́ aláàbò náà wọn ò kẹrẹ̀ wọn ò sì dúró. Bó tiẹ̀ jẹ́ pé báwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún ṣe ń ṣiṣẹ́ síbẹ̀síbẹ̀ àwọn èèyàn bíi yìí ṣì ń hùwà láabi wọn nípa jíjí àwọn arìnrìn-àjò gbé, nípa jíjà àwọn arìnrìn-àjò lólè láwọn ibi tó yẹ kó jẹ́ ibi ààbò gbáà fún àwọn olókoòwò, fún àwọn arìnrìn-àjò tó ń kọjá lọ. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ńlá bá tí wọ́n ń ṣiṣẹ́ bí akọni yìí, ṣùgbọ́n dùn wá wípé bá a ṣe ń pariwo tó pé kí wọ́n ró ikọ̀ Àmọ̀tẹ́kùn lágbára láti lè ṣààbò tó tó lórí ọmọ Yorùbá. Síbẹ̀ wọn ò fààyè sílẹ̀ fún wọn láti lo ìbọn. Bẹ́ẹ̀ sì rèé àwọn karambà ní ìkà yìí ìbọn AK-47 tí wọ́n ń lò níbo ni wọ́n ti rí i? Ṣe bí àwọn kan tó jẹ́ wípé wọ́n nífọ̀n lé ìkànnà ni wọ́n hùwà bámúbámú mọ́yó. Mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan tí wọ́n ń lo àwọn Fúlàní darandaran tí wọ́n sọra wọn di darandaran láti fi máa pa àwọn ọmọ Yorùbá lẹ́kún, láti fi máa pa àyàn lẹ́kún tí wọ́n ń fi wọ́n pa owó rẹpẹtẹ. Ẹ wò ó, òpópónà yẹn láwa yìí, ohun tá a fẹ́ kíjọba kó ṣe fún wa ó ní pé kí wọ́n ró àwọn ikọ̀ yìí lágbára láti lè mú ààbò gírí ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Yóò ṣeé ṣe o. Ọlákúnlé Fásùgbà ló ń jábọ̀ ròyìn. Òpópónà tó lọ sí IGBOORA rèé. Ẹ máa bá wa ká lọ nínú ìrìn àjò. Hausa ló kú olúwa. Wá mú iwájú ẹ̀ bíi lọ rẹ̀. Wá mú iwájú ẹ̀ bíi lọ rẹ̀. IGBOORA láwùwà yìí láyọ̀ lágúnlẹ̀ a ti gbéra láyọ̀ àfi ká gúnlẹ̀ láyọ̀. Àwọn Fúlàní Haúsá pọ̀ lọ́nà yìí. Níbi ìṣe dáa tó yìí, ibi ìfọ̀kànbalẹ̀ gbáà ló yẹ kó jẹ́. Wọ́n wá fẹ́ máa ṣe níbi ẹ̀rù jẹ̀jẹ̀ fáráàlú fáwọn àgbẹ̀. Sanu Sanu wá ọ. Má bẹ̀rù náà. Ọ̀rẹ́ mi. Come. Okay.
fọgbọ́n ṣe nítorí idà ń bẹ lọ́wọ́ ẹ̀. ìlú Ìgbóòrà láwọ̀ yìí wẹ́rẹ́. A ó yà wọ inú ìlú yẹn báyìí. Ẹ ṣòro báyìí. Báyìí la wọnú ìlú Ìgbóòrà, ìlú tí wọ́n sọ pé ibẹ̀ gan ni wọ́n ti ń bí ìbejì jù ní àgbáyé. Ìlú oníbejì láwọ̀ yìí Ìgbóòrà. Bọ́lá báyà sí. Go straight. Ṣé kí n ṣe máa yà lọ àbí? Ṣe máa yà lọ. Wọ́n ti síta. Ọkọ̀ agbẹ́rù gbòó. Ọkọ̀ tó ti ẹ̀dá tẹ́yìn méjèèjì wọ̀. Mọ́tò tó ní space dáadáa ni ó make sense jù láti fi yà. Ìgbóòrà nípínlẹ̀ Ọ̀yọ́. Ìlú tí wọ́n ń pè ní Ìgbóòrà láwa yìí, kí ló fà á tí wọ́n fi ń pèlú yìí ní Ìgbóòrà? Wọ́n ní òkè kan wà nínú ìlú yìí tí wọ́n ń pè ní òkè ayé. Òkè ayé yìí gan mi rò bẹ́yọ̀ kan ni. Ó dà pé oníbejì ni kí mo ṣe gbọ́. Nígbà bá máa débẹ̀ ẹ máa rí bókè ọ̀run ṣe rí. Òkè ayé, kí ló fà á tó fi jẹ́ òkè ayé? Kí làwọn nǹkan abàmì tó so mọ́? Wọ́n ní ìlú yìí ni wọ́n ti ń bí ìbejì jù. Ṣé lóòótọ́ ni àwọn níbejì ní ilé wọn? Ìbejì làwọn, wọ́n níbejì ní gbogbo àwọn tá a ti ń bá pàdé
bá a ṣe ń bọ́lẹ̀ ní mọ́tò báyìí kò tí ì ju ìṣẹ́jú mélòó kan lọ tá a bọ́lẹ̀ báyìí gbogbo àwọn tá a bá pàdé pátá náà ní ìbejì làwọn àwọn bíbejì báwọn bíbejì wọn á níbejì nínú fámìlì kò fẹ́ẹ̀ sí ìdílé tá a ti bá pàdé nígbà ṣe ń bọ́lẹ̀ yìí ṣùgbọ́n nígbà tí a bá fi lọ káàkiri ìlú ìgbà yẹn láàbà mọ tó ń ṣẹlẹ̀ gangan ìdí tó fi rí bẹ́ẹ̀ wọn káwọn àgbààgbà lù wọn ò jẹ́ kó yé wa dáadáa káàkiri àgbáyé ẹ láǹfààní àti mọ kí ló ń ṣẹlẹ̀ ní Ìgbòòrà. àmọ́ adélayọ̀ hello màá pè é padà ṣùgbọ́n àgbálùmọ̀ rèé o àrí ọmọ bá a ṣe dé tó máa jẹ àgbálùmọ̀ ṣé kí n bẹ̀rẹ̀ àbọ̀ bá a ṣe dé Ìgbòòrà báyìí tàbá tún rọ́mọ alágbálùmọ̀ ó ti tó wà fún kí àgbálùmọ̀ rèé fẹ́ni tí ò bá mọ̀ o nígbà táwa wà ní kékeré ní oko wa tàbá ti ń lọ èyí tó rẹ̀ sílẹ̀ la máa ń mú a gbọ́dọ̀ ká èyí tó wà lórí igi ìgbọ́n tí mò ń wò yìí wọ́n kà ní ẹ̀rí báyìí àwọn onílé ṣe sùúrù mọ́ wọ́n wá bà á so no wọ́n ti mú $100 náà síbẹ̀ tẹ́lẹ̀. mo kàn sí ẹ̀fẹ̀ báyọ̀ rà ni lọ́bi jẹ́ lò. $100 ní mo máa ń mú lẹ̀lẹ̀ $100. ìjọba ti kó yàtà. lára ìta máa ń mú lẹ̀yìn tá bá tẹ̀lé rẹ̀ tá bá tẹ̀ ìlú ìbáyìí yẹn ó máa ṣe ìgbé máa wà náà. ètò máa ń máa ń dùn alẹ́ yìí. èyí máa kó yẹn lẹ́nu ni. àwọn kan máa fi lè jẹ mú yìí ó ti rọ́ọ̀dì lórí. then ó máa ń ní gọ́ọ̀mù wọ́n dẹ̀ ròyìn kó dáa o mẹ́díkálì wọ́n ló dáa fára. ẹbẹ gbẹmọ torí ẹ náà ló fi lọ́ọ́ dì sẹ́yìn pákó. torí ẹ ló fi lọ́ọ́ dì sẹ́yìn pákó. bí mo ṣe débí tí mo ti ẹ̀kọ́ rí àwọn igi yìí inú mi ti ẹ̀kọ́ dùn mi ò gbọ́dọ̀ yín mò ń bọ̀ o mi ò ti ẹ̀kọ́ yín là ń bọ̀ rárá wọ́n mo rò pé màá ti ẹ̀kọ́ kọ́ ká tó pẹ́ ní ta fẹ́ wá bá àbí kí n ti ẹ̀kọ́ jókòó lọ́dún mi gbádùn atẹ́gùn ìyàwó tó wà ń gbòòrò wọ́n kàn wá dùdú báyìí ìgboro òun ó ń bá múlẹ̀ wọn dáhùn bá múlẹ̀. ó ń bá múlẹ̀ mọ̀ kó ti dùn dáadáa ẹ̀gbọ́n ọjọ́ kù. so tóòrùn bá mú abẹ́ máa ń di tutù yàtọ̀. ìgbẹ́ tó akọni tó ń bọ̀ láti inú òòrùn tó wọ́n máa débi ibi àti kúrò kò tiẹ̀ nífẹ̀ẹ́ lọ mọ́ fífún àwọn míì tó ń kiri ọjà wọ́n yẹ kiri ọjà tó bá ti bọ̀ báyìí máa kó ọjà kálí ọkùnrin kan wà tó máa ń kiri tó bá débi àkọ́kọ́ sùn. kiri lọ. ṣé ti àwọn skul yẹn náà àdókù ṣe fàájì. so igi ọdún ni méjèèjì yìí rẹ. ọdún gbogbo ẹ̀mẹ́. ok mẹ́ta ló tẹ̀lé ra wọn. tó wà lọ́hùn yẹn ìsí ó yàtọ̀ sí eléyìí ó yàtọ̀ sí méjì àwọn yẹn wọ́n wá pè lọ́dún mọ́kà. ọdún mẹ́ka mẹ́ka ló ti mú yẹn wá. ẹ bá rí ẹ rí i pé òun ò fi gbọ́ra ní àwọn ọ̀rọ̀ tó ń ṣọ̀wálẹ̀. ọ̀tọ̀ ni o. ohun tó wọ́n ń pè ń rọrọ̀ ni. ewúro ó ní ẹkú pàdé o. ó máa bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. àwọn tó dẹ̀ ní ìdíẹ̀ tó mọ̀ nípa ẹ̀ wọ́n máa ń jà tó ń lò fáwọn ọ̀dọ́. àwọn olùwà ayé lọ́gbà jẹ́ lónìí. egbò gidi ni tó ṣe ṣòwò. àwọn ọmọ ìgbésẹ̀ ojú ogun gidi ni. ṣe láìdí àkàndá bíi ìṣòro ojú ìdòwò. àmì aláìdíà ojú àtàlẹ̀ ní ẹ̀kọ́. táwọn tó dá pápá wọn sọ pé wọ́n wà bí àtó mọ̀ pé wọ́n á ṣàkóso ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a máa wà bídọ̀ lánàá a máa wọ́n ọ̀tẹ̀ ìkan gbà. so n ta tiẹ̀ wá fún wọ́n sọ wípé n ta gbọ́
tó jẹ́ ká wá tó interest mi ni wípé wọ́n ní ibi báyìí ìlú tí wọ́n ti bí lọ lágbàáyé ayé pé ọ̀pọ̀ àwọn náà rí ìgbàlájọ́ náà ìbejì ló wà pọ̀ nínú àwọn náà tó ń ládàárọ̀ ó rí bẹ́ẹ̀ lọ́kàn mi. ó rí bẹ́ẹ̀ jẹ́ pé àwa tí olówó ọ̀gá àbí ó sọ fún mi kéde ẹ pé bàtà òyìn pọ̀ mí àwa máa wà mídọ̀là àwa lọ́sàn-án. àbá ti lọ wọ́n ṣú di buhari wọ́n ti bí ìbejì báyìí. ó ti bí ìbejì tó tẹ́ bá wọ wá gbélé wá bí ń sìn. ìbejì làwọn náà. ìbejì ṣé ìbejì lẹ́yìn náà sà? bí táìmù wo lẹ́sẹ̀ yìí máa ń wọ̀ ẹ̀yàwó yẹn máa wà bẹ́ẹ̀. inú ò ní èrò àwọn tó fà á ní ọ̀gá máa ń pọ̀ mí náà. ìbejì náà tó láwọn náà àwọn náà bí ìbejì ìlú wọn bí ìbejì ìrè lóòótọ́ o mo ti ń gbà bọ́ díẹ̀ díẹ̀ o. ọdún ọdẹ wá sí kò sí ìbejì ńbẹ ṣùgbọ́n àdìsọ́ pa àdébejì kò sí tàbí ìbejì àbẹ́yẹ̀kì bẹ́ẹ̀. wọ́n tún wá sọ̀rọ̀ nípa òkè kan nílùú yìí wọ́n ní òkè ayé nígbà mo gbọ́ òkè ayé wọn nínú òun ní òkè ayé ló gbọ́dọ̀ jẹ́ wọ́n ní òkè ayé kọ́ pé òkè ayé kọ́ òkè bóyá òde ayé ni mo gbọ́ rí tí mo fi ń pe òkè ayé òkè ayé orúkọ yẹn gan lásán lágbára òkè ayé nígbà bá dé. yìí petrol wà dáadáa àwọn ilé ìkọ́ àkọ́kọ́ gbẹ̀rẹ̀ ni. gbóná kọ̀ọ̀kan sí. Okay. àbáyé ló délé. táyà sọ́pọ̀ nílé. ok wow. àbáyé ti máa kú. ẹni tó nílé kó yẹn. ọ̀n ló nílé yẹn. mo ti pe àwọn olóòtẹ́ẹ̀lì. hòtẹ́ẹ̀lì wo bẹ̀. ní kí lórúkọ hòtẹ́ẹ̀lì náà the link sir. so lẹ́yìn ìgbà tí a lọ káàkiri a lọ báwọn yẹn nílùú gbóòrà láti ṣèwádìí nípa ọ̀rọ̀ ìbejì eléyìí tó jẹ́ àgbàyanu wọ́n sọ fún wa pé ká padà wá ní ọ̀la so ìlú wo la ń lọ yìí náà. a ti wà nínú ìdèrè báyìí. ok ìlú ìdèrè ibẹ̀ la ṣẹ̀ṣẹ̀ ń wọ̀ yìí a ti wọ ìlú ìdèrè báyìí ibi tó ti ń ṣe ìlú wọn rèé o ibi tó ti ń ṣe ìlú ìbẹ̀lẹ̀ ń wò yìí o ṣẹ̀ṣẹ̀ ká yàgbẹ́ lọ́la láti wá béèrè ìbéèrè náà nípa ẹ̀ so ìlú ìdèrè la wà yìí so a wò pé ká wá hòtẹ́ẹ̀ kan tá a máa sùn mọ́jú so ilẹ̀ dẹ̀ ti ṣú a lè máa rìnrìn òru nítorí ewu tí ó wà láwọn ọ̀nà wa àti dé àná hòtẹ́ẹ̀ yàrá. iwájú mẹ́rin níbi àìkàn. ok so àbótẹ́ rìn. ẹ ò ní. ṣẹ́wà ẹ kalẹ̀ ẹ kalẹ̀ o. ẹ kú mílíkì o. ẹ wọlé. all right. hòtẹ́ẹ̀ kan tá a rí ládùúgbò yẹn rí. sára park sí right ẹ̀ ń tàn lọ bá náà Wọlé àbí? lójókòó yẹn. òun lójókòó sí left yẹn ẹ ṣáà yà sí right. Yorùbá Gidi TV. nínú ìrìn àjò wa láti ìlú ìbàràpá wẹ́rẹ́wẹ́rẹ́ adé ìlú kan tí wọ́n pè ní ìlú ìdèrè. ìlú ìdèrè yìí nílẹ̀ ṣú wa sí a sì ní láti gba ilé ìtura kan tá ó sùn mọ́jú. ojúmọ́ tó ti wá mọ́ lónìí pérégede ọ̀yẹ́là a tún tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wa. ibẹ̀ láti wá ń gbọ́ wípé ọ̀rọ̀ àìláàbò ní agbègbè ìbàràpá nítorí pé ara ìlú ìbàràpá òun náà ni ìlú ìdèrè jẹ́. wọ́n ní àlàáfíà tí ń jọba wípé ọkàn àwọn ti bẹ̀rẹ̀ sí í balẹ̀. ǹjẹ́ báwo ni wọ́n ṣe rìn? wọ́n tẹ́wọ́ gbà wá nílùú yìí bíi pé a tiẹ̀ ti wà nílùú yìí lọ́jọ́ pípẹ́ ni. kódà wọ́n ní àjò àlejò abájọ táwọn Fúlàní fi ráàyè fìdí kalẹ̀ síbí tó fi jẹ́ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ imú ẹlẹ́dẹ̀ wọn wọgbà
ṣùgbọ́n o ìwà tó dáa níwájú àlejò ìwà kéèyàn ó kó àlejò mọ́ra ṣùgbọ́n níbo lọ̀rọ̀ dé dúró gbogbo ẹ̀ pátá lẹ́ láǹfààní láti gbọ́ lẹ́nu àwọn èèyàn tá a fọ̀rọ̀ wá lẹ́nu wò nílùú ìdèrè nílùú ìgàngàn nílùú ìbàràpá. ẹ ṣeun bàbá. yes sir. báwo wá ni nígbà tá à ń bọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ń dá wa dúró lọ́tún lósì ṣùgbọ́n a dúpẹ́ pé iṣẹ́ tó dáa ni wọ́n ń ṣe. iṣẹ́ ààbò òun náà ń ṣe bí ẹ bá tún tẹ̀síwájú ẹ rí wọn máa dá yín dúró kò sí nǹkan tí wọ́n á ṣe fún yín ẹ káàárọ̀ o ẹ káàsán o ẹ pẹ̀lẹ́ o ibo lẹ̀ ń lọ kọ́kàn fi mọ̀ dájú pé àwọn èèyàn tiwa tó ń kọjá lásán ni wọn ò fẹ́ kí omi ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu torí ọ̀nà tí àwọn Fúlàní gbà wọlé ní àkọ́kọ́ tó fi wá kó ogun jà wá kò sẹ́ni tó mọ̀ òru ni wọ́n wá. òru ni wọ́n wá. òru ni wọ́n wá o òru ni wọ́n wá. báwo wá ni ṣé ẹ dára yín mọ̀ ni ṣé báwo lọ̀rọ̀ ààbò yẹn ṣe wá ń ṣe lásìkò yìí. ṣe rí adára wa mọ̀ o adára wa mọ̀ ní gbogbo Ìbàràpá méjèèjì pátá. bálejò bá wọlé ẹ máa fura. abálejò bá wọlé a máa mọ̀ bálejò bá wọlé tó bá ti sọ̀rọ̀ a mọ̀ pé kì í ṣara wa. a ní nǹkan tó ń pè ní agboolé ní àwọn ìlú wa kọ̀ọ̀kan a ní àwọn ọ̀rẹ́ ní ìlú òdìkejì gbogbo ìlú tó súnmọ́ wa kò sí ìlú tí màá wọ̀ ní Ìbàràpá méjèèjì tí mi ní ríbi tí màá sùn adára wa mọ̀ bí àlejò bá wọ ìlú kan a mọ̀ títorí àwọn ìlú wa kì í ṣe àwọn ìlú tó fi bẹ́ẹ̀ tóbi púpọ̀ adára wa mọ̀ àwọn ọba wa náà sì ń ṣe àkóso wa ẹnu wọn sì ká ìlú bí àlejò bá wọ̀ sí ilé ẹnìkan wọn á ránṣẹ́ pé baálé agboolé a gbọ́ pé àlejò kan délé ẹ á sì ṣàlàyé bẹ́ẹ̀ ni. tó túmọ̀ sí pé àjèjì gòdògbò kan tó bá fẹ́ rìnrìn ìwọ̀sí wá yóò fi mú kàtà òfin nu. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwa gan tiẹ̀ ti ń ṣọ́ra láti gba àlejò kò sí pé àlejò kan dé tí ó wá ń rìn gbèrègbèrè wọn á fẹjọ́ ẹ̀sùn agbófinró yóò sì ṣàlàyé ààrẹ nǹkan tó bá ń wà. ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni. ǹjẹ́ kò wá dáa báyìí bí kó jẹ́ wípé àwa fúnra wa là ń ṣe ààbò lórí àyíká wa láì ṣẹ̀ṣẹ̀ ń dúró de ìjọba Nàìjíríà nítorí pé èèyàn mélòó lọ́lọ́pàá fẹ́ ṣààbò lé lórí èèyàn mélòó lọ́lọ́pàá Nàìjíríà fẹ́ dáàbò bò ṣé wọ́n ti dáàbò bora wọn ṣé ń rí gbọ́ nínú àwọn ìròyìn ṣé ń rí kà nínú ìròyìn ṣé ń wò nínú àwọn ìròyìn wípé wọ́n ń jí ọ̀gá ọlọ́pàá pàápàá gbé wọ́n ń ṣekú pa àwọn ọ̀gá ọlọ́pàá níbo làbò wà mọ́ ní Nàìjíríà àfi pé kó lórí ó ṣọ́rí ẹ̀ kó lórí ó kó du orí ẹ̀ ń tó sì tún kù nìyẹn. lórí ìgbésẹ̀ ètò ààbò nílùú Ìgàngàn wọ ìlú Ìdèrè títí wọ ìlú tí wọ́n ń pè ní IGBOORA nípínlẹ̀ Ọ̀yọ́ a ní ká mú iṣẹ́ ìwádìí lọ́kùnkúndùn láti wo níbo gan ni nǹkan dé dúró bá a ṣe dénú ìlú yìí a ní ká lọ bá àwọn tí wọ́n ń gbé bẹ̀ gan-an tí wọ́n sì jẹ́ alẹ́nu lọ́rọ̀ nínú ìlú kí wọ́n lè ṣàlàyé fún wa níbo lọ̀rọ̀ ààbò dé pẹ̀lú àwọn Fúlàní darandaran tí wọ́n ń ṣẹ̀rù bàlú tí wọ́n ń jàlú láyà àwọn darandaran tán sọ̀rọ̀ àwọn di darandaran tí wọ́n ń pani nípakúpa tí wọ́n ń jínigbé. mo láyọ̀ láti bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí lásìkò yìí ọmọọba ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yìí. èmi ni ọmọọba Ramoni Ọláoníyè Lawal ti ìlú Ìdèrè. nílùú Ìdèrè. bẹ́ẹ̀ni. báwo lọ̀rọ̀ ààbò báyìí níbo ló dé dúró pẹ̀lú gbogbo ìṣòro wọn Fúlàní. a dúpẹ́ fún Ọlọ́run pé ní àkókò tí a wà yìí ọ̀rọ̀ àìsí ààbò ní ilẹ̀ wa ní Ìbàràpá ó ti di ohun àfìsẹ́yìn tí eégún fi sọ. àwọn àkókò bíi ọdún méjì ọdún mẹ́ta sẹ́yìn èèyàn ò lè sùn kó fi ọrùn léṣùkà ẹnìkan ò lè dá lóko obìnrin ò lè dá lódò àwọn Fúlàní bóyá kí wọ́n jí gbé tàbí kí wọ́n pa á lọ́nà kó tó dènì olóko kúrò lóko kò sẹ́ni tó lè dá lọ sí ibi kankan mọ́ so ṣùgbọ́n ní àsìkò yìí Olúwa ti ṣeun à ń gbé ní àlàáfíà. ẹ ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ kí làwọn ìgbésẹ̀ tí ìlú gbé báwo ni ọ̀rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀. ṣé ibì kan ni nǹkan ti bẹ̀rẹ̀ ìgbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ bíi kí Fúlàní kó lé obìnrin lóko kí obìnrin lódò kí Fúlàní má jẹ́ kó pọnmi
kí àgbẹ̀ sá látoko wálé pé Fúlàní ló ṣe aládàá o a máa pààrà àgọ́ ọlọ́pàá a pààrà àgọ́ ọlọ́pàá ó sú wa gbogbo ilé àwọn kábíyèsí wa a bẹ̀rẹ̀ sí ní pààrà ó sú wa ṣùgbọ́n ìgbà tó yá wọ́n pa àwọn tó lóko ẹnìkan wà ní ìlú wa ní Ìgàngàn à ń pè ní Fatai Aborode ó wá láti Amẹ́ríkà ni ló wá dáko oko tó dá yìí la gbọ́ pé àwọn Fúlàní wọ́n lọ fi ẹran jẹ after tí wọ́n jẹ wọ́n sì lọ dènà dé wọ́n pa á eléyìí kò tó bí ọjọ́ 10 síra wọn náà tún pa obìnrin olóko elépo kan tó ń jẹ́ Subawa eléyìí ni àwọn ajìjàgbara gbọ́ Ìgbòho ṣá owó baba dami ìyẹn náà gbọ́ ó wá sí ilẹ̀ Ìgàngàn ẹni tó gbàgbọ́ pé ó jẹ́ olórí àwọn Fúlàní yìí ní agbègbè Ìbàràpá nígbà náà ó wá bá a pé kó kúrò ní ilẹ̀ bàbá àwọn ó fún lọ́jọ́ 7 ìgbà tí ọjọ́ 7 pé Ìgbòho ṣá wá bí àwọn ọmọ ìlú lápapọ̀ bọ́n ṣe parapọ̀ tán ṣùrù mọ́ Ìgbòho ṣá nìyẹn wọ́n sáré pé Fúlàní fi gbogbo àwọn ìlú wa sílẹ̀ àtìgbà tí wọ́n sì ti lọ yìí àrí wàhálà Fúlàní mọ́. wọ́n padà wá láti lẹ́yìn ìgbà náà láti wá ṣọṣẹ́. wọ́n padà wá o lẹ́yìn bíi oṣù 6 tí wọ́n ti lé wọn lọ wọ́n wá padà wá sí ìlú Ìgàngàn lóru wọ́n ṣe ṣìyà fún àwọn èèyàn wa èyí tán bẹ́ lórí èyí tán yìnbọn sí èyí tán gé lápá èyí tán gé lẹ́sẹ̀ wọ́n sun ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ wọ́n sun ilé epo wọ́n sun ààfin Asíngangan ti ìlú Ìgàngàn òru náà ṣe iṣẹ́ yìí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n láti ìgbà yẹn tó ti di pé àwọn èèyàn wa náà tó jẹ́ ọ̀dọ́ ìlú àwọn náà wọ́n ṣígun fún wọn wọ́n lé wọn lọ. màá fẹ́ kẹ́ ẹ ṣàlàyé síwájú sí ìgbésẹ̀ àwọn ọdẹ ìbílẹ̀ àwọn ọ̀dọ́ ìlú àti àwọn adarí ìlú tó bí àlàáfíà tẹ́ ń sọ yìí. àwọn tó jẹ́ ọdẹ ìbílẹ̀ wọ́n kóra wọn jọ àwọn OPC wọ́n kóra wọn jọ àwọn fìjìláńtì wọ́n kóra wọn jọ gbogbo àwọn ọ̀nà tí ó máa ń wọ̀lú ẹni tí ó bá máa wọnú ìlú wọn á yẹ̀ wò ó lóun ìjà ọlọ́ṣẹ́ lọ́wọ́ àbí òní gbogbo àwọn Fúlàní gan wọn tiẹ̀ tó súnmọ́ gbèrègbèrè àwọn àdúgbò wa mọ́ gbogbo wọn náà kẹ́rù wọn tán lọ àlàáfíà sì ń jọba àtìgbà tá a ti rí wọn mọ́. tó túmọ̀ sí pé ẹ̀yin ò wulẹ̀ dúró de ìjọba láti wá gba àlàáfíà fún yín ní agbègbè Ìbàràpá ń tẹ́ ẹ sáré ni pé kẹ́ ẹ fọwọ́ ara yín tún wà ara yín ṣe. à ń dúró de ìjọba tẹ́lẹ̀ ni ọ̀ntìlìgbà tí a rí i pé a fẹ́ bọ́ sórí ìgbà tó bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn nípakúpa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gan Ṣèyí Mákindé ó wà ó sì tọrọ gávàrà lọ́wọ́ àwọn èèyàn pé ó yẹ káwọn gbé ìgbésẹ̀ táwọn ò ti gbé lákọ̀ọ́kọ́ pé káwọn èèyàn má bínú so àwọn èèyàn sì ṣe àforíjì fún wọn pé ọwọ́ ara ẹni làá fi tún ìwà ara ẹni ṣe pé ààbò tí àwa tí à ń gbèlú ni. tó túmọ̀ sí pé ẹ̀yin èèyàn ní Ìbàràpá lẹ fọwọ́sowọ́pọ̀ lẹ sọra yín dọ̀kan láti lé àwọn Fúlàní jìnnà sí àyíká yín. ìfọwọ́sowọ́pọ̀ wa ló lé wọn lọ ìjọba gan ò nífẹ̀ẹ́ sí pé kí wọ́n ó máa lọ bàtí ìfọwọ́sowọ́pọ̀ pé ẹni tí à ń bá gbé tí ò sí ìtẹ́lọ́rùn kí kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. kọ́kàn ẹni lè balẹ̀ ẹ ṣeun bàbá ọmọọba Lawal ẹ ṣeun gan ni bẹ́ẹ̀ ṣe tẹ́wọ́ gbà wá bá a ṣe wọnú ìlú yìí wá ẹ jẹ́ ká tiẹ̀ rí bíi pé ìlú tá ò dé rí ṣe ló dàbí pé ìlú yìí gan tiẹ̀ ni wọ́n bí wá sí ẹ ṣeun gan ni. àdúpẹ́ o. ìmọ̀ràn mi fún àwọn èèyàn agbègbè mi ni pé ojú ni alákàn fi ṣọ́rí ẹni tí ó sì mọ̀ ni òun ní ṣe ni kí wọ́n dá àwọn ẹgbẹ́ ojúlalákàn fi ṣọ́rí sílẹ̀ ẹni tí ò bá gbé láwùjọ wa kò lè mọ ọ̀nà tí ó gbà mú wa so káwọn náà fojú ṣọ́rí kán rí i pé gbogbo àwọn ọ̀nà tó wọ ìlú wọn kí àwọn ọdẹ ìbílẹ̀ kan dìde ẹ rí i pé ọlọ́pàá tó wà ní àwọn ìpínlẹ̀ wa wọn ò tó nǹkan rárá débi pé wọ́n á mọ ojú tó délé dóko so tí àwa èèyàn bá ràn wọ́n lọ́wọ́ tí a bá sì kófìrí àwọn aṣenilọ́ṣẹ́ ká tètè sọ fún àwọn agbófinró kán lè mọ ẹsẹ̀ tí wọ́n á gbé. ìlú Méje ni ìlú Ìbàràpá
ẹni tí ó bá ń bọ̀ láti ìlú Abẹ́òkúta ìlú Ìgbòòrà ló kọ́ máa kàn àti fi ìlú Èrúwà àti Làǹlátẹ̀ sí apá ọ̀tún. Ẹni tó bá ń bọ̀ láti Ìbàdàn ìlú Èrúwà ló kọ́ máa kàn kó tó lọ sí Làǹlátẹ̀. Bàtẹ́ni tó bá gba ọ̀nà Ìṣẹ́yìn wọlé ìlú Làǹlátẹ̀ ló máa kàn kó tó wá sí Èrúwà. A máa bọ̀ wá sí ìlú Ìgbòòrà. Tí a bá kúrò ní ìlú Ìgbòòrà a kan ìlú Ìdèrè. Ibi táwa wà báyìí. Ibi tí a wà báyìí ìlú Ìdèrè ni. A kan ìlú Ìdèrè. Tá a bá kúrò ní ìlú Ìdèrè a bọ́ sí ìlú Ayétẹ̀. Tá a bá kúrò ní Ayétẹ̀ a bọ́ sí ìlú Tápà. Tí a bá kúrò ní Tápà a bọ́ sí ìlú Ìgangan. So gbogbo àwọn ìlú ìlú wa fọwọ́sowọ́pọ̀. Àwọn ìlú yìí la pè ní Ìbàràpá méjèèjì. Gbogbo àwọn ìlú Ìbàràpá méjèèjì ìlú wa fọwọ́sowọ́pọ̀ láti rí dájú pé àwọn ò ní fààyè gba Fúlàní kó máa han àwọn léèmọ̀. Bẹ́ẹ̀ni. Ẹnu yín sì kò. Pàápàá jùlọ nǹkan tó gbé láti ìlú Ìgangan dé ìlú Ìdèrè. Àwọn ìlú tó kù àwọn Fúlàní wọ́n yìí wà ní ọ̀kọ̀ọ̀kan níbẹ̀ o. But láti ìlú Ìgangan dé ìlú Ìdèrè kò sí Fúlàní mọ́ títorí pé ó wà ní ibi ọ̀gbọ̀nràn kan náà tí ọ̀nà kan náà so wọ́n pọ̀. Ìyẹn ló jẹ́ kó rọrùn fún wọn láti ṣe. Nínú ààfin kábíyèsí la wà yìí nílùú Ìdèrè nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n lẹ́nu oníkànlá àti gbọ̀pọ̀n àwọn àgbààgbà ló sọ bẹ́ẹ̀ o. Ọlákúnlé Fásùgbà ló kọ mi ẹ mọ̀ gbóhùn látẹnu kábíyèsí o kẹ́ ẹ pẹ́ fún wa o kádé ó pẹ́ lórí o. Àwọn èèyàn káàkiri àgbáyé wọ́n fẹ́ mọ̀ púpọ̀ nípa yín, wọ́n fẹ́ mọ̀ orúkọ yín, wọ́n sì fẹ́ gbóhùn lẹ́nu yín sà. Ó ṣeun olóòtú. Orúkọ mi ni Aláìlúwà Ọba Reverend Adéròjú Kingsley Oyèlámì Olúfìjì II di Onídèrè of Ìdèrè land. Ẹ ṣé sà. Ohun tó gbé wa dé àgbègbè yìí ni òkè tá a gbọ́ òkìkí ẹ̀. Dídé tá a dé a lọ yẹ òkè yìí wò. A ṣe dànsákì àtúnṣe kábíyèsí fọba mímọ́ tó gbérun tó dáa báyìí sí rúùlù yìí. Ṣùgbọ́n kó tó di pa mọ́ kọjá lọ sórí ọ̀rọ̀ òkè yẹn ọ̀rọ̀ ààbò sọ sí wa lọ́kàn pé báwọn èèyàn bá tiẹ̀ fẹ́ máa wá látọ̀nà jíjìn láti wá wo òkè tó dáa báyìí bóòrò ọkàn wọn á ṣe balẹ̀. Ìyẹn la ní ká gbóhùn lẹ́nu kábíyèsí nítorí pé àti gbókìkí páwọn Fúlàní wọ́n wá ṣèkọlù láwọn agbègbè yìí láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn. A fẹ́ mọ bí tọ́rọ̀ dé dúró ipá tí ìlú ti sà láti kíjọba lẹ́yìn lórí ọ̀rọ̀ ààbò. Ó ṣeun olóòtú. A kọ́ kí ìjọba gómìnà wa aláṣẹ wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ wa ni ẹnjìnìà Ṣèyí Mákindé. Ó ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́. Èyí àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe nígbà tí wàhálà wà káàkiri nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pe àwa lọ́balọ́ba wípé àwọn fẹ́ gbé àwọn ẹgbẹ́ kan kalẹ̀ tí wọ́n máa ṣe ààbò fún gbogbo wa. Ẹgbẹ́ yẹn wọ́n ń pè ní Àmọ̀tẹ́kùn. A dúpẹ́ wípé nípa ìpasẹ̀ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn yẹn a ti rí ààbò tó nípọn tó yè kóróko. Ní bí ọdún méjì sẹ́yìn kò sẹ́ni tó lè sùn tó lè díjú rẹ̀ méjèèjì nítorí pé ó fẹ́ ṣe pé kò sí ní gbogbo Ìbàràpá méjèèjì yìí tí àwọn darandaran tí wọ́n ń pè ní Fúlàní àti àwọn agbésùmọ̀mí tí wọ́n ń gbé àwọn èèyàn tí wọ́n ń pa àwọn èèyàn lóríṣiríṣi ọ̀nà. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ gómìnà yìí wọ́n ṣiṣẹ́ wọ́n sì ń fi dá wa lójú wípé láìpẹ́ láì jìnnà a ó máa sùn a ó sì máa fi orí lé òṣùká tí ò ní sí wàhálà mọ́.
nídìí èyí òun ló fi ṣe wípé gbogbo ìgbà tí wàhálà wà yẹn a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àwọn bàbá wa nílùú Ìdèrè wọn ò padà lẹ́yìn wa. Tí a bá ti ń pè wọ́n wọ́n sì ń dá wa lóhùn. Ó fẹ́ ṣe pé nínú ìlú Ìbàràpá méjèèje ìlú Ìdèrè la ti gbọ́ pé ohun aburú kankan ṣẹlẹ̀ ní Ìbàràpá méjèèje. Kì í sì ṣàwa náà, kì í ṣagbára wa, kì í ṣe nípa mímọ̀ wa, ṣùgbọ́n àtìlẹ́yìn Ọlọ́run àtàwọn bàbá wa níbi orí òkè tẹ́ lọ ni, torí pé ibẹ̀ làwọn bàbá wa tẹ̀dó sí. So táwa náà bá wa ti fẹ́ rí ohun tí ò rú wa lójú, a sì lọ sọ́dọ̀ àwọn bàbá wa ń bẹ̀, a pè wọ́n wípé Ìdèrè kò sọmọ nù. Ní àkókò yìí o gbúdọ̀ sọ ọmọ kankan nù nílùú Ìdèrè àti nílùú Ìbàràpá méjèèje lápapọ̀. So fún díẹ̀ yìí gbogbo ogun gbòòrò Fúlàní wàhálà làásìgbò ó ti lọ sí odò ó sì ti lọ mú mi. tó túmọ̀ sí pé ẹ̀yin ìlú fúnra yín kín ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn láti ṣààbò lórí ìlú Ìdèrè yìí. Bẹ́ẹ̀ni olóòtú, ẹnìkan kì í jẹ́ àwádé, àwa náà ò lè dá a ṣe. Òun ni mo ṣe fi sọ ọ́ sàkọ́kọ́ wípé ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ gómìnà wa. Báwa bá tiẹ̀ ní àádáṣe, ǹjẹ́ a ní àwọn èèyàn tó kójú òṣùwọ̀n tí wọ́n lè bá wa ja ogun yìí. Ṣùgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn gómìnà àti àwọn aráàlú ló jẹ́ kí a lè ja ogun yẹn ká sì borí. So torí náà kò sí wàhálà, kò sí làásìgbò Fúlàní gbòòrò mọ́ ní Ìbàràpá yìí. Gbogbo ẹ ti lọ sódò ó sì ti lọ mú mi. ẹ jẹ́ ká mọ̀ kí àwọn ará ìlú Ìdèrè, IGBOORA àti Ìbàràpá méjèèje pé. Tápà, Ayítẹ̀, Ìgangan, Èrúwà, Làlátẹ̀, ìlú méjèèje nu, bẹ̀rẹ̀ láti Làlátẹ̀, Èrúwà, IGBOORA, Ìdèrè, Ayítẹ̀, Tápà, Ìgangan, Ìbàràpá méjèèje nu. ẹ jẹ́ ká máa kí wọn pé wọ́n kú àjàyè lọ́wọ́ ogun Fúlàní, àwọn afẹ́ranjẹko ẹni tí ń jínigbé, pẹ̀lú iṣẹ́ ààbò tí wọ́n ń ṣe fúnra wọn, táwọn orí adé náà sì gbárùkù tọ́mọ́lú, tí wọn ò wówó, wọn ò ṣeṣe pé kí wọ́n ó gẹ fìlà máwòbẹ̀ sí ọ̀rọ̀ ààbò láàrin ìlú. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ó dúró taráàlú lórí ọ̀rọ̀ ààbò ló jẹ́ kí wọn ó lè ṣẹ́gun. Níbi tá a wá dé yìí, ọ̀pọ̀ àwọn èèyàn wò wá káàkiri àgbáyé lórí òkè tó wà ní ìlú Ìdèrè yìí, tó jẹ́ òkè tó lágbára, òkè ìṣẹ̀ǹbáyé, òkè tá ò gbọ́dọ̀ gbàgbé láíláí. Ǹjẹ́ ní ìjọba ń kọ́wọ́ tì yín lẹ́yìn láti sọ òkè yìí di òkè tí ó máa pawó fún ìlú, pawó fún ìpínlẹ̀, tí ó sì túbọ̀ máa gbé orúkọ ìlú ga sí? Ẹ ṣeun olóòtú, a ti ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba torí pé ní bí ọdún méjì ìjọba á gbé àkọ́kọ́ irú ètò tí wọ́n sọ pé tourism center. Wọ́n wá wò wípé ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà òkè wo ló yẹ pé kí àwọn kọ́ lọ ṣe àbẹ̀wò sí ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì wá ti fún tẹ̀dọ̀ àwọn ìjọba ni wọ́n wá ní bí ọdún méjì sẹ́yìn. Eléyìí jẹ́ àkọ́kọ́ ọrú ẹ̀ tí wọ́n kọ́ ṣe ní Ọ̀yọ́ state. Ìlú Ìdèrè ni wọ́n á fi ṣe àkọ́kọ́. 2021 ni wọ́n wá. Ìlú Ìdèrè gbàlejò mẹ́rìírí ènìyàn ni wọ́n wá síbẹ̀ níjọ́ yẹn, àtàwọn aláwọ̀ dúdú àtàwọn aláwọ̀ funfun. Ìgbà tèmi náà rí èrò, ẹ̀rù bà mí pé ṣé orí òkè yìí ni gbogbo àwọn èèyàn sì ń lọ. Wọ́n sì lọ, gbogbo wọn lọ láyọ̀, wọ́n sì bọ̀ láyọ̀, kò sí aburú kankan tó ṣẹlẹ̀.
so láti ìgbà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé ètò yìí lárugẹ. Ìdèrè hills wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé lárugẹ even títí dé ìlú òyìnbó àdó àwọn aláwọ̀ funfun. Wọ́n ti wá láìmọye ìgbà táwọn náà ti wá sí orí òkè yìí. Àwa wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba wípé kí wọ́n sọ òkè yìí di òkè ìgbafẹ́ tí gbogbo àwọn èèyàn tí ò ní ṣe pé Nàìjíríà yìí nìkan ṣùgbọ́n láti òkè òkun káwọn náà máa wá síbí. Ààbò làwọn òyìnbó yẹn kọ́ sá fún ní bí ọdún bíi mélòó wípé kò sáàbò ní Nàìjíríà ṣùgbọ́n nísìn ààbò yẹn ti padà. So àwa ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn individual lè ṣe, cooperatives wọ́n lè ṣe, government lè ṣe, gbogbo àwọn mùtúmùwà èèyàn tí wọ́n bá wá síbí wọ́n lè ṣe. A kàn ń fẹ́ kí wọ́n ṣe òpópónà táwọn èèyàn ó lè máa fi gun orí òkè yìí. Òun ni ẹ̀bẹ̀ tá a kọ́ rawọ́ sí ìjọba torí pé commissioner for culture and tourism ọmọ Dr. Ọlátúnbọ̀sún òun náà ni ọkọ̀ wá wípé Ìdèrè làwọn dẹ̀kọ́ fi ṣe àkọ́kọ́ ètò yìí. So àtìgbà yẹn náà láti wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wípé àwọn iléeṣẹ́ ńláńlá náà lè wá ṣe. A lè rí èèyàn náà tí Ọlọ́run ràn lọ́wọ́ tí ò wá ṣe. A lè rí ìjọba bá a ṣe ń pè wọ́n táwọn náà wá ṣe. Ṣùgbọ́n ohun àkọ́kọ́ tá à ń fẹ́ ni pé a fẹ́ kí òpópónà táwọn èèyàn ó lè máa lò tí wọ́n ó lè máa gùn bíi steps dé orí òkè yẹn. Epo kíkan màdé òsòǹtò kàkéwé àtẹ̀gùṣe òsòǹtò ọkọ lòún àyà sí ló pọ́n òyìn wípé òsòǹtò àgbà ti dára jù. Òsòǹtò gbọ̀n lára ó táwọn yọjú jọ àní níbi káṣíò ara mú wọn. Àlàáfíà oníjìnà sí wa bàbá ti lò òsòǹtò ìyàtọ̀ jù ó táwọn yọ. Ẹ bá mi gbé ó fọ̀dọ̀ tí inú ẹ̀ jẹ́ àlejò obìnrin tí ò ṣe déédéé ó mọ́mọkùnrin ta pọ́npọ́n fún àdínkù ọ̀rá ara o ó gbàgbọ́ ara ó máa. Oskonto márànà pọ̀pọ̀ mára jí pépé kì í já ní kulẹ̀ ó ń pẹ̀lú ní capsule àtolómẹ̀ Only Peace Herbal Ventures ló ń ṣe ààyè ń bẹ fún alágbàtà jákèjádò Nàìjíríà 0703-100-2744 Oskonto. Yorùbá Gidi TV. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ní pọ̀nkan dídú. Yorùbá Gidi TV.